Ẹ̀yin èèyàn wa, mo kí yín. Pásítọ̀ Túndé Bákàrè. Àwọn èèyàn sọ pé lóòótọ́ ọ̀dàlẹ̀ ni Pásítọ̀ Túndé Bákàrè lórí ọ̀rọ̀ Sunday Igboho. Kí ló jẹ́ kán sọ bẹ́ẹ̀? Gbogbo wa la mọ̀ wípé olóyè Sunday Adéyẹmọ Ìgbòho tó ń jà fún òmìnira àti àlàáfíà ìran Yorùbá. Ó ní ọ̀pọ̀ ọmọ Yorùbá gan a máa nàka àléébù sí pé n tó ṣe yẹn, n tí olóyè tí wọ́n ń ṣe pé kò dáa. Orúkọ là á pàgbóyè. Pé ohun tí wọ́n ń ṣe yẹn pé kò dáa. Now, ẹ dákun, ẹ wo bí ètò yìí ṣe bẹ̀rẹ̀ nípa bí olóyè Sunday Igboho ṣe ń sọ pé àwọn ń fẹ́ àlàáfíà fún ìran àwọn. Àwọn ń fẹ́ àlàáfíà fún ìran Yorùbá. Àwọn ń fẹ́ àlàáfíà fáwọn àgbẹ̀ inú oko. Àwọn ń fẹ́ àlàáfíà àtètò ààbò tó jíire. Ṣùgbọ́n Sunday Igboho, Pásítọ̀ Túndé Bákàrè àti Muhammadu Buhari, wọ́n ló ní nǹkan tó wà láàrin wọn. Kí wá ni nǹkan náà? Láìpẹ́ yìí, Pásítọ̀ Túndé Bákàrè wọ́n gbé ọ̀rọ̀ kan jáde tí wọ́n sọ pé Buhari kò mọ̀ nípa bí DSS ṣe lọ ṣe àkọlù sílé olóyè Sunday Igboho. Wọ́n ní pínpín, wọ́n ní ààrẹ Muhammadu Buhari ò mọ̀. Ẹ̀yin ń wo fídíò yìí, ẹ wá ń ṣe hà. Ohun tí Pásítọ̀ Túndé Bákàrè sọ nìyẹn. Wọ́n ní Buhari kọ́ ló sọ fún àwọn àjọ DSS pé kí wọ́n lọ ṣe àkọlù sí ilé Sunday Igboho àti Sunday Igboho. Wọ́n ní àwọn DSS kàn máa ń dá ọwọ́ wú ni, pé wọ́n máa ń mọ̀ọ́mọ̀ kàn ṣe tó bá wù wọ́n. At the end of the day, wọ́n wá ní ààrẹ Muhammadu Buhari nígbà ìjọba ẹ̀ ńgbà náà ló rán àwọn níṣẹ́. Now, DSS máa gbéra lọ ṣiṣẹ́ níbì kan. Wọ́n ní Buhari sọ fáwọn wípé, ìyẹn Pásítọ̀ Túndé Bákàrè, wọ́n ní Buhari sọ fáwọn wípé kò sí ni wípé àwọn DSS máa kàn lọ ṣe nǹkan míì. Ìgbà tó bá máa yá wá ní order from above. Ìyẹn ni pé àṣẹ látòkè wá. Ta ló sì wà lókè? Ṣebí Muhammadu Buhari ni nígbà náà. Now, nísìnyí bàbá Túndé Bákàrè wọ́n ń sọ báyìí, ọ̀pọ̀ ọ̀rọ̀ ló ti ń jáde. Mo mọ̀ pé ẹ̀yin náà ti máa kọ ìròyìn sójú òpó comment section báyìí pẹ̀lú ọ̀rọ̀ yìí. Ṣùgbọ́n kinní kan ni, gẹ́gẹ́ bí ohun tí ó jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ti ṣẹlẹ̀ sẹ́yìn, ẹ gbọ́. Pásítọ̀ Túndé Bákàrè, ṣé wọ́n ní Buhari ò mọ̀? Wọ́n wá ń gbẹ̀rí ààrẹ Muhammadu Buhari, yẹn ààrẹ àná Muhammadu Buhari jẹ́ pé òun kọ́ ló rán àwọn èèyàn wá sílé olóyè Sunday Igboho. Ẹ dákun, ṣé Pásítọ̀ Túndé Bákàrè ò gbọ́ rédíò? Àbọ̀n gbọ́ tẹlifíṣàn? Àbọ̀n mọ̀gbà tí olóyè Sunday Igboho tí wọ́n sá nígbà tó di pé àwọn DSS ń lépa wọn lójú méjèèjì. Tán dé Benin Republic ní Kútọnú mẹ́yẹn láti sá kúrò láti lọ sí ìlú òyìnbó, tí wọ́n sì dá wọn dúró, tí wọ́n mú wọn síbẹ̀. Tíjọba Nàìjíríà ní ó yá kán mú olóyè Sunday Igboho síbẹ̀ pé kò gbọdọ̀ lọ, pé wọn ò gbọdọ̀ lọ. Wọ́n wọ́n pé ó yá kán mú wọn sílẹ̀ pé wọn ò gbọdọ̀ lọ nígbà náà. Ṣé Pásítọ̀ Túndé Bákàrè ò gbọ́ ìyẹn? Pásítọ̀ Túndé Bákàrè, àwọn ò gbọ́ ńgbà tí kí ná ń porúkọ olórí àwọn Buratai àbí kí ná ń porúkọ ẹ̀ ńgbà náà tó lọ síbẹ̀. Ìgbà tí wọ́n ní wọ́n gbé helicopter àbí jẹ́ẹ̀tì lọbẹ̀ pé kán fi gbé olóyè Sunday Igboho wá sí Nàìjíríà ńkọ́? Tó jẹ́ pé ọlá Ọlọ́run, ọlá ìgbésẹ̀, àtọlá àánú, àtọlá inú kan tí olóyè fi ń ṣe pé okay o, àwọn ń fẹ́ ire ọmọlàkejì, tí ò jẹ́ kí wọ́n lè rí wọn ta kọ́sọ́ wá sí Nàìjíríà nígbà náà. Buhari
ó sì wà lórí ipò ńgbà náà, kò kú o nígbà náà o, kò kú o. So Buhari wá ń sọ fẹ́yìn ńsìn, ìyẹn Pastor Túndé Bákàrè pé Buhari wá ń sọ fún yín, ẹ ló sọ fún yín ńgbà yẹn pé kó tó kú pé ó sọ fún yín wípé òun ò mọ nǹkan kan pẹ̀. Ẹ má fi nù wá mọ̀ ọ́n jẹ, àmọ́ jẹ yín náà sì gbàgbọ́. Ọdún kìíní kan ṣẹlẹ̀ táwọn èèyàn fi wò pé ọ̀rọ̀ Pastor Túndé Bákàrè ó possible kó jẹ́ òótọ́, nítorí pé nígbà tí ọ̀rọ̀ délẹ̀ nígbà náà tó di wípé Pastor Túndé Bákàrè wọ́n kọ́kọ́ fáyà Muhammadu Buhari ṣáájú. Pastor Túndé Bákàrè tiẹ̀ kọ́ sọ kínní kan, wọ́n ní ìgbà kan wà táwọn kọ́kọ́ pé àwọn fẹ́ pe olóyè Sunday Igboho, àwọn ṣáà ń wá nọ́mbà wọn pé okay báwo làwọn fẹ́ pe olóyè o, wọ́n dárúkọ bàbá Adélabú àbí nǹkan nígbà náà pé wọ́n bóyá wọ́n máa ní nọ́mbà olóyè dání, ṣùgbọ́n at the end of the day wọ́n ṣáà padà rí èèyàn kan tó fún wọn ní nọ́mbà olóyè Sunday Igboho, wọ́n pe olóyè Sunday Igboho pé dákun jẹ́ àríra nípa ti nígbà tí ọ̀rọ̀ ti gangan yẹn ti ń ṣẹlẹ̀ ní olóyè Sunday Igboho sọ fún àwọn Fúlàní ibẹ̀, ìyẹn Sẹ́ríkì Fúlàní tán ń pè wákìlì, tán ti ní wọ́n fún ọjọ́ 7 láti palẹ̀ gbogbo ẹrù wọn mọ́ kúrò ní agbègbè yẹn àti ilẹ̀ Yorùbá. Ẹ wá ní ẹ pé olóyè Sunday Igboho pípó wá. Olóyè Sunday Igboho wá sọ pé ó rẹ òbí àwọn lásìkò yẹn, wọn lè padà meet up láti lọ bá wọn lẹ́kọ̀ọ́ nígbà náà. Ẹ get now títí tó fi wá di pé lẹ́yìn ìgbà yẹn ni àwọn àkọlù tó wá ṣẹlẹ̀ yẹn wá ṣẹlẹ̀. No. Now àwọn àkọlù yẹn wá ṣẹlẹ̀ tán, èèyàn wà lórí ipò, ṣé ẹ̀yin dẹ̀ ń wò mí, ṣẹ́yìn lè wà lórí ipò lábẹ́ búkú ṣe wù kéèyàn ó yọ ọ̀lẹ tó, kéèyàn wà lórí ipò kán máa ṣe àwọn kankan lójú èèyàn ó sì fẹ́, kò sì tẹ́ ọ lọ́rùn, nǹkan yẹn ò tẹ́ ọ lọ́rùn o, ó sì mọ wò, ó sì ní ò mọ̀ sí, ó sì jẹ́ number 1 citizen, as in ó jẹ́ olórí orílẹ̀-èdè tàbí olórí ẹgbẹ́ tàbí olórí àwùjọ yẹn. No, ẹ má jẹ́ á tanra wa jẹ. Now nígbà tán wá sọ bẹ́ẹ̀ yẹn tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ yẹn tán, mo rántí nínú ọ̀rọ̀ wọn ní 2/2/2021 ọjọ́ kejì oṣù kejì ọdún 2021 làwọn ní àwọn àtolóyè Sunday Igboho yẹ kán wọ́n ríra, ṣùgbọ́n tí wọn ò padà ríra. Pastor Túndé Bákàrè ńsìn wọ́n wá sọ pé wípé àwọn kọ́kọ́, torí ìgbà tó di pé kinní yẹn ṣẹlẹ̀ wọ́n bínú, wọ́n sọ̀rọ̀ nígbà tí wọ́n á ṣàkọlù sílé olóyè Sunday Igboho. Pastor Túndé Bákàrè sọ̀rọ̀ sókè tatata tó yẹ pọ̀ ọ̀pọ̀lọpọ̀ olóṣèlú àtàpọ̀lọpọ̀ àwọn èèyàn tí ẹ lè sọ̀rọ̀. Tẹ́ ẹ bá gbàgbé Pastor Túndé Bákàrè wọ́n jẹ́ olóṣèlú, wọ́n sì tún jẹ́ pásítọ̀, gbogbo ẹ̀ náà ń ṣe pọ̀ ní tiwọn. Now gbogbo àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn olórí wa nílẹ̀ yìí, báwa nílẹ̀ Yorùbá, ọ̀pọ̀ wọn ò sọ̀rọ̀ ní gbogbo àyẹn tí wọ́n lọ ṣàkọlù sí ilé olóyè Sunday Igboho. Ọ̀pọ̀lọpọ̀ sọ̀rọ̀, ṣùgbọ́n Pastor Túndé Bákàrè sọ̀rọ̀ ńgbà yẹn wípé ó jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó tí ò dáa. Fine. Ṣùgbọ́n ńsìn kẹ́ wá máa sọ pé ẹ tún nígbàgbọ́ nínú ọ̀rọ̀ tí ààrẹ àná Muhammadu Buhari tí wọ́n sọ yẹn, tó sọ yẹn. No. Èèyàn jẹ́ káwọn èèyàn máa wò pé how come, báwo ló ṣe jẹ́ pé ẹra máa múlẹ̀, pé bẹ́ẹ̀ bá fẹ́ múlẹ̀ díẹ̀díẹ̀. Now nígbà tí olóyè Sunday Igboho wá dé lẹ́nu àìpẹ́ yìí tí wọ́n lọ bá ọba orílẹ̀ Igbọ́n, ìyẹn ọba Olúṣọlá Àlàó, wọ́n ṣàlàyé níbẹ̀ wípé àwọn ìpọn táwọn ṣe fún ìjọba Nàìjíríà. Okay, wọ́n gbé orúkọ wọn sí wanted, ìyẹn ẹni tán wá. Buhari ti kúrò lórí ipò, fine, ó ti kúrò lórí ipò. Now Bọ́lá Ahmed Tinubu wọ́n ti wà lórí ipò ní tiwọn. Now Buhari sì lóun ò mọ̀ nípa ẹ̀. Ṣé bí àsìkò igan tó bá yẹ pé Buhari ò mọ̀ nípa ẹ̀, ìgbésẹ̀ yẹ kó wá bẹ̀rẹ̀ báyìí. Ìgbésẹ̀ ó yẹ kó bẹ̀rẹ̀ lórí ẹ̀, ṣùgbọ́n ibi tí mo tiẹ̀ sí ń lọ kọ́ nìyẹn. Now
mo mọ kinní kan àtàwọn adarí àtàwọn èèyàn nílẹ̀ Yorùbá tí wọ́n ń dálẹ̀ Yorùbá tí wọn ò fẹ́ kí ilẹ̀ Yorùbá ó tẹ̀síwájú, oníkálukú ni ó jíhìn iṣẹ́ rẹ̀ yóò sì jèrè ìwà tó bá wù. Ọ̀pọ̀ kú fi olóyè Sunday Igboho ṣe yẹ̀yẹ́ ńgbà yẹn pé ta ránṣẹ́, ẹlòmíì gan náà tí ì ṣe, mo ráwọn èèyàn kan nígbà náà tán máa sọ pé tí ẹ ti pọ̀ jù, ẹlẹ́nu já wáyà ni, kìnìkan ni, ebi wọ́n fẹ́ olólùfẹ́ ìyà jíjẹ ni irú wọn, torí ibi tọ́rọ̀ yìí sì ń lọ, bí ìran Yorùbá ò bá já àjàbọ́ kúrò lóko ẹrú, kúrò nínú ìmẹ́ ètò ààbò yìí, kò ní rọgbọ. Now, àwọn èèyàn wá ń sọ pé lóòótọ́ báyìí ó ti wá farahàn pé ọ̀dàlẹ̀ gbáà, ọ̀dàlẹ̀ ilẹ̀ Yorùbá gbáà ni pásítọ̀ Túndé Bákàrè lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho Òòṣà májàsọ́lá. Pẹ̀lú àlàyé tí pásítọ̀ Túndé Bákàrè ṣe lójú tẹ̀yin, ṣé a lè sọ pé pásítọ̀ Túndé Bákàrè ti ṣe dáadáa? Pẹ̀lú àlàyé tán ṣe, ṣé a fẹ́ sọ pé pásítọ̀ Túndé Bákàrè wọ́n ti ṣe dáadáa àbí aburú ni wọ́n ṣe? Ṣé dáadáa ni wọ́n ṣe? Ṣé aburú ni wọ́n ṣe? Wọ́n ní Buhari kọ́ ló rán DSS lọ sílé olóyè Sunday Igboho. No, ó yẹ kéèyàn ó rò ó. Buhari kọ́, ó sì wà lórí ìtẹ́. Buhari kọ́, wọ́n rán kinní lọ sí Kútọnu. Buhari sì kọ́, wọn ò fẹ́ kí olóyè Sunday Igboho. Ẹ̀yin náà wo oríṣiríṣi àwọn ọ̀rọ̀ àti ìwà. Téèyàn bá hùwà kan, mo nífẹ̀ẹ́ o, wò ó, mo dẹ̀ nífẹ̀ẹ́ gan. Èèyàn kan sọ bẹ́ẹ̀ ni o, mo nífẹ̀ẹ́ rẹ gan o. Ó lóun nífẹ̀ẹ́ èèyàn, ṣùgbọ́n òun fìyà jẹ. Ó nífẹ̀ẹ́ rẹ̀, òun ṣèkà fún. Ó nífẹ̀ẹ́ rẹ̀, òun ṣe gbogbo nǹkan tí ó ká lára. Ó sì lóun nífẹ̀ẹ́ rẹ̀. Ẹ jọ̀ọ́, ṣó nífẹ̀ẹ́ rẹ̀ o? Ṣó nífẹ̀ẹ́ rẹ̀? Nífẹ̀ẹ́ rẹ̀. So, pásítọ̀ Túndé Bákàrè gbogbo eléyìí tán sọ yìí, àwọn kan tiẹ̀ ń sọ pé kílódé tán sọ láti ìjọ́ yìí, tó jẹ́ pé ìsìn ẹlẹ́sẹ̀ wa ń sọ. Torí ìgbà tán kọ́kọ́ falẹ̀ yá nígbà yẹn, wọ́n ní kí nǹkan kan mọ̀ wáyé, nǹkan kan ò tún ní pa àwọn àti Buhari pọ̀, àwọn ò tún ní ṣe kinní kan sí Buhari, àwọn ò tún. Now, today, ẹ sọ eléyìí tẹ́ sọ lẹ́nu. Mo fẹ́ tún ká padà sí inú ọ̀rọ̀ kan, ọ̀rọ̀ tí olóyè Sunday Igboho sọ nígbà tí wọ́n wà ní ààfin ti kábíyèsí ọba Orílẹ̀gbọ́n ọba Olúṣọlá Àlàó. Olóyè Sunday Igboho sọ ńbẹ̀, wọ́n ní kí làwọn ṣe gan? Ṣé wá rí gbogbo pé wọ́n ń gbé orúkọ olóyè Sunday Igboho sínú orúkọ aburú Nàìjíríà, ó ń túmọ̀ sí wípé ìjọba mọ̀ sí, torí kán tó lè gbórúkọ èèyàn sínú nǹkan, ìjọba mọ̀ sí, ìjọba ló decide ẹ̀. So bí Buhari bá sọ pé òun ò mọ̀ nípa ẹ̀, irọ́ ni. Now, ojútùú, kí lọ̀nà àbáyọ? Mo sọ̀rọ̀ kan nínú ètò kan wípé àfi kí àwọn ọba aládé ilẹ̀ Yorùbá kán fi ara wọn hàn, kí wọ́n kóra wọn jọ pọ̀, kí wọ́n sì gbé ìgbésẹ̀ lórí ọ̀rọ̀ olóyè Sunday Igboho. Olóyè Sunday Igboho, tó bá jẹ́ pé àkọsílẹ̀ wà pé wọ́n ṣekú pààyàn ni, tàbí pé ní gbogbo ìgbà yẹn, tàbí oríṣiríṣi àwọn nǹkan burúkú mi, yóò ní agbára, kì í ṣe tá à ń sọ yìí la máa sọ o. Kò ń ṣe tá à ń sọ yìí la máa sọ o. So which means, tó ń túmọ̀ sí pé àfi káwọn ọba aládé wa kán jọ̀ọ́ kán dìde. Ká bẹ̀rẹ̀ látọ̀dọ̀ Ọọ̀ni tilẹ̀ Ifẹ̀, Ọọ̀ni Ilé Ifẹ̀, Déjì tàkúrẹ́, Ṣọ̀ún Ògbómọ̀ṣọ́, Aláàfin Ọ̀yọ́,
Olúbàdàn tó bá jẹ Awùjalẹ̀, bó tiẹ̀ pé àwọn ti wàjà náà, Awùjalẹ̀, ṣùgbọ́n ẹlòmíì ó sì tún jẹ náà ṣáájú àwọn eléyìí tí wọn ò bá sí ní orí àpèrè báyìí, àwọn ìlú yòókù ńkọ́? Òṣemàwé Oǹdó, Òṣemàwé ti ìlú Oǹdó, Ọlọ́fin, Ọlọ́fin Àdìmúlà, Aláké ti Ẹ̀gbá, Aláké Ẹ̀gbá, àtàwọn kábíyèsí, àwọn ọba aládé wa gbogbo tí mi lè dárúkọ wọn tán, a mọ gbogbo wọn, a mọ̀ wọ́n. So kí wọ́n jọ̀ọ́, wọ́n ní tá bá jọ hó ṣùkùṣùkù sójú kan, wọ́n ní ò ní jẹ́ kí ìtọ̀ ẹni ó hó. Àdánìkànrin ejò sì rèé, oníjejò ń yà. Ṣẹ rí gbogbo irú ìgbésẹ̀ báyìí tí wọ́n bá gbé e, kò sí tó burú ńbẹ̀ láti lọ sọ́dọ̀ ààrẹ, kí wọ́n jọ jókòó, kí wọ́n jọ sọ̀rọ̀. Ẹ wá ń bí ọkùnrin yìí, n tí ń lépa ẹ̀ fún ìran wa náà ní o, ẹ jẹ́ á jọ wò ó. Mo sì mọ̀ pé ààrẹ Tinubu náà ṣebí àwọn kan sọ pé kí làbùrọ̀ bẹ ààrẹ Bọ́lá Ahmed Tinubu igbá kan àwo kan, ṣé wọn ò mọ ohun tó ń lọ ni? Òótọ́ ni, ẹ rí sọ. Ṣùgbọ́n àwọn ìgbésẹ̀ kan wà náà tó jẹ́ pé ó yẹ kéèyàn ó gbé nítorí àwọn ìdí kan tó ṣeéṣe kó ti máa yé àwọn onílàákàyè ènìyàn, àwọn ọlọ́gbọ́n èèyàn. Kì í ṣe torí àìgbọ́n, kì í ṣe torí àgọ̀ tàbí ìbẹ̀rù tàbí no, ṣùgbọ́n káwọn ọba aládé wa náà kán gbé àwọn ìgbésẹ̀ pé yes, èèyàn é pàṣẹ fọ́ba o, àbá ni. Kókó ni pé kí àlàáfíà lè jọba nílẹ̀ Yorùbá. Tí ì bá ṣe pé olóyè Sunday Igboho dìde ńgbà yẹn, n tá à bá máa sọ lásìkò ìbá jù báyìí lọ. Bẹ́ẹ̀ni, ìbá burú jù báyìí lọ. Ẹni ẹlẹ́ni wọ́n gbẹ́sẹ̀ lákáǹtì ẹ̀. Wọ́n gbẹ́sẹ̀ lákáǹtì wọn ń sìn, wọn ò lè lówó nú àkáǹtì wọn, wọn ò lè gbowó, wọn ò lè ṣe nǹkan kan. Olóyè Sunday Igboho lè ṣe nǹkan kan láìṣẹ̀, láìpààyàn, láì fipábánilòpọ̀. A sì mọ̀ kinní kan, gbogbo irú àwọn tó wá ní alẹ́ ọjọ́ tí wọ́n wá sí ilé olóyè Sunday Igboho yẹn, ó dájú pé ọmọ Yorùbá wà nínú wọn. Ó dájú pé àwọn ọmọ Yorùbá kan dẹ̀ tún mọ̀ sí kó tó ṣẹlẹ̀ gan. Bẹ́ẹ̀ni, ó possible. Yorùbá ló ní bí kulé ò bá pani tòde ò lè pani. Àwọn nǹkan kan wà kódà táwa ò mọ̀ tán, ó ṣe kó yé olóyè Sunday Igboho, ó tiẹ̀ máa yé wọn ṣùgbọ́n wọ́n lè má sọ o. But reality ni. Àwọn kan wá ní olóyè Sunday Igboho ṣe lè máa gbé Muhammadu Buhari ààrẹ àná ṣépè tàbí sọ̀rọ̀ àlùfàǹsá sí ikú ààrẹ àná Muhammadu Buhari. Pẹ̀lú gbogbo eléyìí tó wà ńlẹ̀ yìí, pẹ̀lú ibi tọ́rọ̀ dé yìí, Yorùbá ẹ jẹ́ á fọwọ́sowọ́pọ̀ o, torí Yorùbá ló ní, olórin bàbá wa Ògúndé wọ́n ní Yorùbá yoyoyo bí iná alẹ́, Yorùbá rúrúrú bí omi òkun, Yorùbá bàbá ni bàbá ń ṣe. Yorùbá sọ́ra wọn di bọ́ọ̀lù fáráyé gbá, wọ́n gbá wọn sókè, wọ́n tún gbá wọn sísàlẹ̀, wọ́n gbáre fẹ́lẹ́bi, wọ́n polè kó wàjà, wọ́n tún polóko wá mu. Yorùbá. Anyway, bọ́rọ̀ ṣe jẹ́ nù, ìyẹn ń jẹ́ àlàyé ìbáṣepọ̀ wo ló wà láàrin olóyè Sunday Igboho, Pásítọ̀ Túndé Bákèrè àti Muhammadu Buhari ààrẹ àná.
èyí gan ló wà lára nǹkan tí mo ní ká sáré mú wá ká wo kí wá lè rò tiyín pẹ̀lú ẹ̀. Pásítọ̀ Túndé Bákàrè ṣé dáadáa ni wọ́n ṣe ní àbí aburú? Ṣé wọ́n ṣe dáadáa àbí aburú? Ṣé wọ́n níbi aburú tiwọn? Àbáwọn náà kàn fẹ́ máa lo òṣèlú, ṣé pé òṣèlú náà kàn fi ń sọ ọ̀rọ̀ jáde lẹ́nu. Yorùbá ló ní ọ̀rọ̀ bọ́rọ̀ bọ̀, eégún aláré kò ní jù báyìí lọ fún ti dédé àsìkò yìí. Olúwatóbilọ́ba Fásùgbà lórúkọ mi. Bẹ́mbẹ́yẹ́kẹ́ lẹ̀ ń pè mí lónìí. Ẹ ti wò lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́, ẹ máa share ẹ máa pín fáwọn ẹlòmíì lóní Bẹ́mbẹ́yẹ́kẹ́. Isnad Homes and Properties, real estate tó fà kọyọ, wọ́n talẹ̀ talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Isnad Limited, you are too much o. Ẹni bá mọ̀nà ló yẹ ká tẹ̀lé kó lè fi wá mọ̀nà. Isnad ló ní industrial land ó ń bẹ níbí. Bẹ́ẹ̀ fẹ́ ṣe commercial farming ẹ má bọ̀ wá. Àní bẹ́ẹ̀ fẹ́ ralẹ̀ láti ṣe real estate. Àbò fẹ́ nímọ̀ nípa bọ́ tí í ṣe. Ìrọ̀rùn ló bá dé nílé iṣẹ́ tiwa. Isnad Homes and Properties ó táwọn yọ ẹjọ́. Ilẹ̀ fún ilé gbígbé ń bẹ lọ́pọ̀ yanturu. Bẹ́ẹ̀ bá wà dòwò pọ̀ pẹ̀lú ìfọkànbalẹ̀ ní. Torí agbóhùntẹ̀jọba àtúnjọ lóòótọ́. Torí náà let's build future through real estate. Jẹ́ngbọ́ Isnad Homes and Properties. Real estate tó fà kọyọ. Wọ́n talẹ̀ ralẹ̀ lóríṣiríṣi. Tó dojúlówó. Isnad Limited, you are too much o. Ẹ̀yin èèyàn mi nílé lóko àti ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń gbọ́ mi. Tó bá jẹ́ àárọ̀ lẹ́wà ẹ káàárọ̀, tó bá jọ̀sán lẹ́wà ẹ káàsán, tó bá dẹ̀ jáṣálẹ́ lẹ́wà ẹ káalẹ́. Mo mú ìròyìn ayọ̀ kan wá fún yín ni o nípa Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ẹ máa bá mi wò ó. Ẹ wo ó ní lèmi náà máa ń wò ó. Ṣẹ́rí tí n bá ti ń wò mo máa ń gbàgbé ìrònú. Mo tiẹ̀ máa ń gbàgbé pé bóyá mo jókòó ni tàbí bóyá mo sùn tàbí bóyá mo dúró. Tẹ́yin náà bá ti ń wò ẹ máa rí ọgbọ́n kan tàbí méjì kan níbẹ̀. Ẹ máa ṣe kíni? Ẹ máa tẹ̀ sójú ẹ̀ kí ẹ dẹ̀ máa wò ó. God bless you. Bẹ́mbẹ́yẹ́kẹ́ TV. Ẹ ṣé gan.